أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب زد رحمك لأجدادنا صلاة على النبي الكريم صلى الله عليه وسلم متيدك النبي ينبو النبي محمد صلى الله عليه وسلم أسكبا الصلاة فون محمد صلى الله عليه وسلم مولانا أمير الجيش غفر لعبدك يا صلاتي يا ربي يا غفار أبامي يا ربي يا غفار اغفر لعبدك يا صلاتي بسم الله قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد pẹ̀lú àṣẹ bàbá wa Maimartaba ọba mùsùlùmí. Jazakallahu rabbul arshi khairan. Bàbá wa Madibo tọba ìlú Ìlọrin àti gbogbo agbègbè ẹ̀. Jazakallahu rabbul arshi khairan. Àti ẹ̀dá kan ọba mùsùlùmí ààrẹ ní ṣe ṣéhù dáadáa nílọrin. Amadibo anta fakharu salihin. Amadibo anta fakharu salihin. Lónìí tí Ramadan pé méjì. Jazakallahu. Nìkan nú àwọn ẹ̀jẹ̀ wọn ló bọ́jú padà sọ́dọ̀ Ọlọ́run. Jazakallahu rabbul arshi khairan. A bẹ̀rẹ̀ Ramadan ẹni tí ò ní gbà pé ò ní gbà pé Ọlọ́run má fi mi pẹ̀lú rẹ sínú àwọn líìsì tí ó tán fún nínú Ramadan yìí. Jazakallahu rabbul arshi khairan. Ọlọ́run wọlé àjòkó yìí náà. Ọlọ́run bá wa kẹ́ bàbá tí wọ́n lọ lé kó ṣàlékún ìké àti ìgẹ̀ fún wọn. Jazakallahu. Mo fi ti bàbá Amadibo mo fi kí afáwa Abdul Fattahi Jazakallahu. Amiru Shabab Jazakallahu. Maulana Sheikhul Kankawi Jazakallahu. الشيخ عبد الرحمن Jazakallahu. Ibul Ashrafi Jazakallahu. ẹ̀rí wọ́n bí ọ lémi ọ̀yọ́ mo ti fẹ́ràn rẹ ni. Rabbul arshi khairan. Ọmọ ìyá rẹ ni ọmọ wa gíga rẹ fọmọ ìyá rẹ ọmọ ìyá òfò ni ọmọ wa kó tó bú fọmọ ìyá rẹ. Rabbul arshi khairan. Ajitóyìn kò pé wọ́n jọ bí wa papọ̀ ní àjọkú onílé mo ti ṣe wá sí lọ́dọ̀ àwọn Hasbunallahu láàárọ̀ yìí. Jazakallahu. Mo tún ti lọ Mọ̀lété mo lọ ṣe tẹ̀fsírì àtúnjọ lọ ni àtúnjọ wá bí náà ni. Jazakallahu. Ìfẹ́ ní jẹ́ bẹ́ẹ̀. Rabbul arshi. Ìfẹ́ wọn náà làwọn tó bí wa ni wọ́n sopọ̀ la fi jèrè fún wọn. Rabbul arshi. Pé ẹni tí ọba ti lo ìfẹ́ lẹ́yìn àwọn tó bí irú oore tọ́lọ́run ṣe fáwọn tó bí wọn Ọlọ́run ní ṣe fún. Rabbul arshi khairan. Ẹsẹ̀ pé kẹ́sì ṣàdúrà. Mo kì í púpọ̀. Jazakallahu. Mo kí bàbá wa tí ń bẹ lẹ́gbẹ̀ẹ́ Ajitóyìn. Jazakallahu. Bàbá wa Abdulmumin. Jazakallahu. Gbogbo wa náà ni mo kí bàbá wa accountant. Jazakallahu. Ṣètìmángèrè. Jazakallahu. Ajiwa ẹrù. Jazakallahu. Amọ̀dẹ. Rabbul arshi khairan. Alẹ́kàálí dọ́kítọ̀. Gbogbo yín ni mo kí n kí àwọn àgbàlagbà lọ́wọ́. Bàbá wa Ajánẹ́sí àgbà pátápátá ahlan wa sahlan. Kazakil adiki lasinil akimi kotihun nasi. Kotihun nasi fi baladi Ìlọrin. Kotihun nasi fi baladi Ìlọrin.
ajánásì tó yẹ wá. kazakil adiki lasini ilé akimi. ajánásì tó ma kéwú. kazakil adiki lasini ilé akimi. èso ajánásì tí ó ma wí kéwú yọ̀dọ̀. kazakil adiki lasini ilé akimi kọtí onasi. ajánásì wa nílọrin dókítà ni wọ́n. kọtí onasi. ó jáde ń kí ajánásì. kọtí onasi. kọtí onasi fi balade Ìlọrin. kọtí onasi fi balade Ìlọrin. ẹni ó bá yóò bá nábì ọlọ́run sóore ìdùnnú fọmọ tiẹ̀ náà. kọtí onasi fi balade Ìlọrin. ẹ wọlé sásìkò tó dáa. kọtí onasi. ẹ̀rí bẹ́ẹ̀ tẹ́ ń fàyìn sí dáadáa nídìí Al-Qur'ani láì ṣe gẹ́rígẹ́rí. fi balade Ìlọrin. ìmọ̀ ló sọ yín di bó ti sọ yín di. kọtí onasi. afọlọ́wọ́n àtànábì kìín àfinúsù yín náà kìín ẹ̀ ní kájúkú bàbá. kọtí onasi fi balade Ìlọrin. àwọn èèyàn bẹ ń kalẹ̀ púpọ̀ mo sì fẹ́ tètè lọ bí wáàsí. ìyàrá ìdánilọ́rọ́. bàbá wa lólùfàdí ìyàrá aṣáájú dáadáa. ìyàrá ìdánilọ́rọ́. aṣáájú mi kò dáa aṣáájú dáadáa ní kò sásìkò. ìyàrá ìdánilọ́rọ́ ta'ishuna ma dama. ọlọ́run ló mọ iye àwọn tẹ̀ ti ṣe dáadáa fún ládùúgbò pẹ̀lú bó ti mọ lọ́dọ̀ yín náà. ta'ishuna ma dama. mo fà nábì kìín ó kí bàbá wa ti ń bẹ lẹ́gbẹ̀ẹ́ yín. ta'ishuna ma dama. alájẹ wa tájù díìnì gbogbo àwọn tájù wọn máa tájù náà ni. ta'ishuna ma dama. tájù. ẹ̀mí náà bá bí ọkùnrin nísìnyí náà sọ ń tájù. ta'ishuna ma dama. tájù khair. zamanu ilal ula. aládùúgbò mi tó ní wọn ṣètì máa ń kí bàbá wa. zamanu ilal ula. mo kí fortunate. ta'ishuna ma dama. bó tiẹ̀ jẹ́ pé àwa ò tí ì rí búrẹ́dì fortunate jẹ. ta'ishuna ma dama. èsì mi gan mo fẹ́ jẹ́ gbé wá fáwọn ọmọ ilé kéwú ní màlété kí wọ́n máa jẹ fortunate kó lè máa chop fortunate. ta'ishuna. ganu sí kíni abẹ́ ìgbádùn ni. ta'ishuna ma dama. báyìí sọ bá ganu àwa gan la máa fún nìyẹn ní tí ó fi ganu. ta'ishuna ma dama. àwa gan la máa gbé yẹn débẹ̀ la fún yẹn ní tí ó fi ganu. ta'ishuna ma dama. èyí tó kú wọn gbọ́ wọn. ta'ishuna ma dama. wọ́n wí ganu mọ́ fáwọn afá. ta'ishuna ma dama. bàbá ta. ta'ishuna ma dama. njọ́ tí di mòdìrú ni bàbá ta ti máa pè mí mòdìrú. ta'ishuna ma dama. bàbá tanu ni bẹ́ẹ̀ bá ṣe fẹ́lẹ́fẹ́lẹ́ tó sọ̀rọ̀ wa bá kan lójú àwọn eléyìí àfa àwọn fàṣẹ́fù yọ fún mi. ta'ishuna ma dama. ẹni tẹ́ ń fáyín sí. zamanu ilal ula. mo kì í yín púpọ̀ fortunate. zamanu ilal ula. bàbá wa Muhammadu Nasiruddin Ayilara. ta'ishuna ma dama. ọkùnrin ọlọ́run dókítà Nasiruddin Ayilara mo kì í yín. zamanu ilal ula. aládùúgbò mi ni wọ́n sì ń ṣe dáadáa sí wa aládùúgbò. wọ́n yìí kan tí ì da street ọ̀dọ̀ mi ni. ma dama. àwọn àtàlájì tajú kékeré báyìí náà sì ní street mi náà kékeré báyìí náà ni. ta'ishuna. mo kí bàbá wa tí ń bẹ lẹ́gbẹ̀ẹ́ ṣe alájì tájù. ta'ishuna ma dama. bàbá wa SOB Haji Masoud Jaji. zamanu ilal ula. bàbá wa SOB Balógun. ta'ishuna. bàbá wa Jikobi ta'ishuna Ọba. ma dama. Aliyu Ọba mo kì í yé púpọ̀.
تعيشون Ó kí bàbá wa tí ń bẹ lẹ́gbẹ̀ẹ́ wọn. Bàbá wa Màjó. تعيشون Màjó. تعيشون دائما Mo kí lọ́yà. زمان إلى الأولى Yóò máa dá sí. زمان إلى الأولى Mo kí Haji Hassan. تعيشون من دام Mo fẹ́ kí jòkó yẹn farabalẹ̀ ní kí n tó wọnú Al-Qur'ani. تعيشون من دام Mo kí pílà. تعيشون من دام Ibo ni àmọ́ ìwà Mùsùlùmí ní ń bẹ lára rẹ̀. زمان إلى الأولى Bẹ́ẹ̀ ọba ara ń tọ́ da ní Táíwò. Bẹ́ẹ̀ ọba ara ń tọ́ da ní Táíwò. تعيشون من دام Bó bá ti dọ́dọ̀ pílà ọmọ ara ń tọ́ da lọ́mẹ́. Ìwà Mùsùlùmí ní tí wọ́n ń bẹ lára rẹ̀. تعيشون من Ní mọ́sálásí wa ní Màlété bàbá Ọlọ́run ló mọ iye tí pílà tó dá sí. تعيشون Ní mílíọ̀nù. Ó tún gbé àwọn fáànù àwọn kíní bí èsì kan fún wa báyìí tó ní kó sàmọ́ bùlù àwọn èèyàn. تعيشون من Ibi tí wọ́n ti jẹ́ Mùsùlùmí tó níwà àfọ́nù. زمان إلى العلا Yọ́bẹ̀ dá fún sí. تعيشون من دام Alhaji wa Abdulrasaq Jida. تعيشون من دام Bàbá ti rí yín àti rí gọ́fìnà wa nílọrin. تعيشون من دام Kára. زمان إلى Karosi. Haji Abdulrasaq Jida. Èèyàn tèmi gan nìyẹn. تعيشون kára. من دام Kára. تعيشون من دام Àjọ sí mọ́sálásí ní Màlété ni. زمان Ó ti ẹ̀já sí pé ẹ tí ì sọ fún gómìnà kan wá kí wa. إلى الأولى Bẹ́ẹ̀ tí máa sọ̀wọ́ náà nù. Wọ́n ń bọ̀ náà lẹ́mọ̀ wí wọn sì ní ká tí ì rí wọn. تعيشون من دام Ẹ jẹ́ kí wọ́n wá kí wọ́n زمان bàbá tí ń bẹ̀rẹ̀ bẹ̀rẹ̀ bàbá Jida. زمان إلى الأولى Bàbá wa Bahiro. زمان إلى الأولى Ahmadu Bahiro. تعيشون من دام Ṣé lórí náà làwọn bàbá wa náà? تعيشون من دام Allahu Akbar. Bàbá Bahiro. تعيشون Kẹ́mi ọlọ́wọ́ من kọ̀sà. دام Bóyá torí pé àlàyé ìtajú nìkan náà máa ń bìsàbìsà fún wa lọ́jà dáwọn ọmọ ju ẹ̀yin lọ ni. تعيشون من دام Kò ní bàjẹ́ fún yín láéláé. زمان إلى العلا Mo kí àbúrò mi náà Masoud Shiru ń gbọ́dọ̀ má kí ọ. Èèyàn gbọ́dọ̀ ga kó ráwọn àbúrò ọmọlẹ́yìn rẹ̀ kó fojú pa wọ́n rẹ́. Ibi tí wọ́n náà wà lónìí agbára kọ́ ló fi wà mẹ́. تعيشون من دام Òun náà sì ti yọkùn jù mí lọ. زمان إلى العلا Haji Masoud Jaji. تعيشون ما دام Ẹni ire tí wọ́n á fi nǹkan rẹ̀ rán sáwọn olórí ire tí ó sì jíṣẹ́. Tí ò تعيشون ní pamọ́. ما دام Wàsírí rẹ̀ ti ń tú dáadáa sáyé. تعيشون ما دام Olú àmú èso aṣáájú. Ó sì تعيشون gbẹ́ kòtò fáṣáájú. ما دام Gbogbo ọmọ sẹ́tí máa ń gbẹ́ kòtò fọ́gà rẹ̀. Òun náà tọmọ rẹ̀ ní ọgbàdà kó sínú ẹ̀. تعيشون ما دام يا زمان إلى العلا Bàbá wa Miskinu Billahi wọlé. تعيشون ما دام Emirates Radio wọ́n ń gbé láìfù báyìí. تعيشون Sẹ̀tìmà lónìí. Àjìwà rówó náà. Èèyàn tiwa. Ọ̀kálùkù ló dáwọ̀ èèyàn tiẹ̀ mọ̀. Dìlọ́ mbẹ́mbẹ́. Máa dàlá. تعيشون ما دام Èyìnbó pẹ̀pẹ̀. تعيشون ما دام Ṣèdọ́ Saidi tí bàbá máa dìbò dọ̀bà ìlú Ìlọrin. Ó ṣeun tó ń wá bàbá dáadáa. تعيشون Kára. تعيشون ما دام Mo darí kíkì mi sọ́dọ̀ àwọn ìyá wa ó débẹ̀ òde rẹ̀. Ẹ̀yọ̀ bá nàbì káwọn ọmọ yóò sórí rẹ̀. تعيشون ما Alhaji wa Tajuddin Ibrahim Eleku Ajibola èèyàn rẹ̀ èèyàn dáadáa àṣèrèmọ́wò bẹ̀. سلام من الرحمن Lọ́dún tó lọ ní Ramadan mi lẹ́kọ̀ọ́ ní Abuja mo ti sọ fún Alhaji pé tèkó náà ẹ gbọ́dọ̀ wá
tí n bá ń ṣe nǹkan lẹ́kọ̀ọ́ àwọn èèyàn ńláńlá àwọn gíríkì èèyàn tí mo mọ̀ láyé náà máa jókòó ń bẹ̀ wọn wà ní rọmọ Ìlọrin kankan bẹ̀. Minar Rahmani. ìsì máa dùn mí yàtọ̀ sẹ́yìn. Minar Rahmani. sẹ́yìn náà kẹ́ ń ṣe nǹkan ni. Minar Rahmani. ẹ̀yin gangan ni bàbá Ìlọrin ẹ̀yin gan bàbá bẹ̀. Minar Rahmani. ntí ìwé ti yé yín tẹ́ ẹ̀ máa rà Aláàjì Tájù mẹ́ ni. Minar Rahmani. bàbá sẹ́yìn máa rà Aláàjì Tájù mẹ́. Nahawajana bihi. àtọ̀ àwọn náà wọ́n sì pàṣẹ bàbá ní hòtẹ́ẹ̀lì náà lẹ́ sì pàṣẹ lọ́dún yìí gbogbo àwọn ńláńlá láyé tí mo mọ̀ ń sọ fún Jídà ń jẹ́ òní lọ́dún tó lọ mo ní Jídà láti ìjọ́ tí gọ́fìnà Sanwó-Olú ti wọlé ní gọ́fìnà Sanwó-Olú ti máa fún mi ní ẹran ọdún iléyá lọ́dọọdún ẹran tó sì tóbi jù ni kì í sì ṣe mùsùlùmí. Salamun. gbogbo ọdún tó bá wá dé láyé Sanwó-Olú a ní kó kó owó wá fún mi kì í sì ṣe mùsùlùmí. Minar Rahmani. Aláàjì wa Mudathir. Nahawajana bihi fa inna salami. Dam. Fa inna salami. Sanwó-Olú tó gbé odidi tírélà sìmẹ́ǹtì ọyọ kan wá fún mi ní Mọ̀lété. Inna salami. mo wá sọ fún Àjìjì dààmú ni ẹ sọ fún gọ́fúnà àwa la ní gọ́fúnà gómìnà àwa la ní gómìnà. Inna salami. àwọn Àjìjì dà wọn kàn ń jí dà mí ni. Inna salami. kì í ṣe kí sàfòyé lónìí. Inna salami la yaliqu bihi. Inna salami la yaliqu bihi. kí sọ bá jìnnú kún ọ. Wa inna salami la yaliqu bihi. Inna salami. sẹ́ẹ̀rí ẹnu yẹ̀dẹ̀pẹ̀ díẹ̀ tí mo dà sẹ́yìn Aláàjì dídà ó ti yé fama wọ́n ó ṣètò yẹ kó o ṣe nísìn. Fa inna salami. Ọlọ́run ní gbé gọ́fúnà wa ṣubú. Ọlọ́run jẹ́ wọ́n ṣàṣeyọrí. Fa inna salami. Ọlọ́run jẹ́ mi gọ́fúnà wa ó gbò gbogbo ẹ̀yin tẹ́ jẹ́ kàn tùràkì wa nílọrin náà ọlọ́mọdé àwọn náà ṣubú. Inna salami. gbogbo ẹ̀yin kan wa náà lè jòkó yìí. Inna salami. àfáà tí ń bá ń ṣe politics àbí tí ń sọ pé nìkan kò ní pẹ́ tí ì ṣòfò. Inna salami. èló lẹ́nu nǹkan jẹ́ fáwa yìí. La yaliqu tí Kùránì ti dá lóko gbogbo nǹkan fún wa. èló ni ẹsẹ̀ Inna salami. àṣẹ bàbá ṣe wà á ní. Yaliqu bi babihi. bàbá wa mufti Diyar wọlé. Fa inna ọlọ́jà rí i pé salami. bàbá wa Tajudeen Eléko èyí tẹ́ ṣe lọ́dún yìí ò ní jáse mọ́. La yaliqu. wọn náà fẹ́ gbọ́ wá sí. A'udhu billahi minash shaitani rajim kúkú. Ridwanullahi kúkú. ọba sasẹ́yìn jù bẹ́ẹ̀ lọ ọlọ́run ní kí n rí ọ. ìsìn ń kú náà ń kú bí omi òjò ń kú lérí bẹ́ẹ̀ ni tó kù ń dẹ̀ ètò ń kú fàlàjì dájú náà. Bismillahir rahmanir rahim wal asri innal insana lafi khusri illa alladhina amanu wa amilu solihati wa tawassaw bil haqqi wa tawassaw bis sabr. A'udhu billahi minash shaytanir rajim wal asri. ọlọ́ni òun fi èèyàn lásàrì búra. Innal insana lafi khusrin. ọlọ́ni ní gbogbo èèyàn ọmọ èèyàn pátá láti wà nínú òfò. Illa alladhina amanu wa amilu salihati. àyàfẹ́ ní tó bá gbọ́ lọ́wọ́ ọba gbọ́ lódodo tí sì tún ń ṣe dáadáa ni ò sí nínú òfò. Wa tawasaw bil haqqi wa tawasaw bis sabr. ẹni ó bá ní sùúrù dáadáa tó tún wá lóòótọ́ irú ẹni bẹ́ẹ̀ ni ò sí nínú òfò. Wa tawasaw bil haqqi wa tawasaw bis sabri.
والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر. ẹni tí ń bẹ nínú òfò náà lẹni tí ń bẹ lásìkò yìí tí ó máa pa ọmọ ẹnì kejì lẹ́kún tó wọ́n máa wá fẹkún tí ń pààyàn yẹn máa fi rẹ́rìn. والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات jagunmangeri وتواصوا بالحق وتواصوا بالصبر. ẹni ó bá ní sùúrù dáadáa ntí ó tó yóò padà ṣẹ́kù. والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر. ẹ dákun ẹ má jẹ́ kí nǹkan mi ò rọ́pò àlùkùránì lára wa nílé yìí. والعصر إن الإنسان لفي خسر. bẹ́ẹ̀ bá wà gbárí ẹlòmíì kàkà kó máa kẹ́ máa rí àlùkùránì níbẹ̀ ọ̀fọ̀ ló kún mẹ́. والعصر إن الإنسان لفي خسر. ní tìtorí àdá ayé níta dà tá a ní padà dà nǹkankan mi mọ́lẹ́yìn dídà tó bá dà. إلا الذين آمنوا وعملوا الصالحات. àwọn àwọn ni àmì ló sọ ilẹ̀ hàtì. mo fẹ́ mú wa rántí alágbẹ̀dẹ kan ọwọ́ ni máa fi kó iná alágbẹ̀dẹ ni tóun bá fẹ́ jórin tó fẹ́ jó garawa tó fẹ́ jó gan yóò máa tọwọ́ bọ̀nù náà iná ò sì ní haraka rẹ̀ iná ò ní jó lọ́wọ́. إلا الذين آمنوا وعملوا الصالحات. arákùnrin tá a wí ó wá ṣe gbogbo àwọn èèyàn lè mọ̀ pé èèyàn ṣe máa tọwọ́ bọ náà tí náà ò ní jó ní ọwọ́ àwọn èèyàn wá péjọ wọ́n wá lọ bá wípé wọ alágbẹ̀dẹ yìí irin lamọ̀ tí wọ́n máa ti bọ̀ náà tí kì í jó yàn alawasala. إلا الذين آمنوا وعملوا الصالحات. ẹ dákun torí ọlọ́run ẹ jẹ́ àfarabalẹ̀ fọlọ́run torí tànàbì. وتواصوا بالحق وتواصوا بالصبر. iná irin lamọ̀ tí wọ́n máa ti bọ̀ náà tí kì í jó yàn tí kì í jó tí náà ò ní jó. والعصر èwo lọ́wọ́ tó ń ti bọ̀ náà إن tí náà ò sì jù ọ́ lọ́wọ́. الإنسان في خسر. ó ní bẹ́ẹ̀ ni ẹ̀yin lè fẹ́ gbọ́rọ̀ ẹ fẹ́ di ọ̀rọ̀ gbọ́ ìsì sọ fún yín lónìí ó ní sẹ́yìn lóhun tẹ́ rí i òun lówó lọ́wọ́ níwọ̀n bá tòun àmọ́ owó tóun ní lọ́wọ́ òun máa fi pa àwọn èèyàn lẹ́kùn ni. إلا الذين آمنوا وعملوا الصالحات. òun ní ahun débi wípé bóun bá tún tu kẹlẹ́mbẹ kalẹ̀ bí adìẹ bá gbé kẹlẹ́mbẹ yẹn owó tún máa lé adìẹ òun ni. إلا الذين ibi tó ń láwọn آمنوا. dé ahun rẹ̀ ó yí àpáta ni ahun òun ó yí àpáta. إلا ó láwọn الذين òun bẹ́ẹ̀ ti rí wọ̀nyí ó lóun obìnrin kan ló wá sunkún wá bá òun jọ kan olóbìnrin yìí opó ni ó sì lọ́mọ méjì obìnrin yìí wá ní kó wọn dákun kó wọn ṣàánú òun torí Ọlọ́run ebi ń pa òun. إن الذين آمنوا وعملوا الصالحات. kẹ́ ẹ máa wo òfò tẹ́lómi wà tí fi ń tarí dín láyé lónìí ó wá sọ fọmọbìnrin yẹn wípé kí n tó lè fún ọ lówó ń gbàsọ lára rẹ náà ìfẹ̀yìn rẹ kan lẹ. إلا الذين آمنوا وعملوا الصالحات. ọba àwọn jẹ́nẹ́sì. وتواصوا بالحق وتواصوا بالصبر. ọlọ́run wá sọ fún
ọmọbìnrin yìí wípé àfi kó wọn gbàsọ rẹ kó wọn bọ̀ ṣe sìnà kóhun tó fún ọ ní tọ́jẹ àtiwọ́ àtọ́mọ rẹ. wọ́n mi lò sọ́ọ̀lẹ̀ hàtì. ànànà obìnrin yìí wá ń sunkún. obìnrin yìí sì lóhun ti bọ́ ọlọ́run ní májẹ̀mú. ìlànàdínà àmàlù wà mí lò sọ́ọ̀lẹ̀ hàtì. ìpínlẹ̀ yìí gbà tọkọ òun lọ òun ti sọ fọlọ́hun pẹ́nìkan tí ó torí òun ò sí mọ́. ìlànàdínà àmàlù wà mí lò. wọ́n wá dé oní àfi kí n bọ́ kò rí òhò mi kò tó fún mi jẹ kò tó fún mi mu. òun yọ̀ǹda. olóbìnrin yẹn wá lọ ó dijọ́ kẹta mo rò pé bí fẹ́ pa ọmọbìnrin yìí àtàwọn ọmọ kò ní choice mọ́ àbáyé rárá kò ní choice mọ́. òun wá gbéra àwọn lọ bọ́ ọmọkùnrin yìí alágbẹ̀dẹ náà ní fún àwọn èèyàn ní làbárì tí náà ò fi jó lọ́wọ́. ìlànàdínà àmàlù wà mí lò sọ́ọ̀lẹ̀ hàtì. mo ti dé wá ṣe ń tọ́ ọba fẹ́ ṣe wá wo òhò mi tọ́ fẹ́ wò kó o sì fún mi lówó. òun ní pé kì í ṣe ń tó wọ òun lọ́kàn ni àmẹ́bí ló sùn òun níbẹ̀ báyìí. ìlànàdínà àmàlù. wọ́n ní àmọ́ má jẹ́ mú kan ní instruction kan náà mo fẹ́ fún ọ mo fẹ́ kó o lọ bí tójú kankan ò ti ní rí wa. ìlànàdínà àmàlù wà mí lò sọ́ọ̀lẹ̀ hàtì. ó ní ló bá lọ gba ẹ̀yìn ìlú ó lọ gba hòtẹ́ẹ̀lì sẹ́yìn ìlú ibi tẹ́nìkan kan ò ti lè rí wọn ó lọ fún un l'appointment àwọn pàdé lọ́hùn àwọn wọlé báwọn ti wọlé òun ní tilẹ̀kùn ó ti gbogbo ilẹ̀kùn òun ní ti window ó ti gbogbo window ó ní sọ ti ti gbogbo ẹ̀ ó lóun ti tì ó lọ ṣọ́ọ̀pì ojú kankan ò lè rí wa báyìí ó ní kò sójú kankan tó lè rí wa mọ́ ó ní ọ̀tá ó lọkùnrin ó ní ọkùnrin lóun ti bọ́ aṣọ gbogbo pátásúwátù gbogbo ẹ̀ ìtì ń ṣe báyìí. ìlànàdínà àmàlù kọ́pọ̀ lù lókù. wà mí lò sọ́ọ̀lẹ̀ hàtì. ẹ wá ara wẹ̀ yẹn ti sọ gírígírí. ìlànàdínà àmàlù wà mí lò sọ́ọ̀lẹ̀ hàtì watawasaw bil haqqi watawasaw bis sabr. inú àwẹ̀ láwà. ìlànàdínà àmàlù. ọlọ́run wá sọ fọ́mọ ọkùnrin náà ọmọbìnrin wá sọ fún òun wípé olóò ti ti gbogbo ilẹ̀kùn ti ti wíńdò ojú kankan ò rí wa olójú kankan ò rí ọwọ́ nítọ̀ obìnrin wá sọ fún òun pé ojú ọlọ́run kọ́. ìlànàdínà àmàlù wà mí lò sọ́ọ̀lẹ̀ hàtì. olójú ọlọ́run tó wá sọ fún òun ẹ̀dùn ọlọ́run wá bá òun. ìlànàdínà ó ní gbogbo tó le lára àwọn ó sì rọ̀ lẹ́ẹ̀kan náà. ìlànàdínà àmàlù wà mí lò sọ́ọ̀lẹ̀ hàtì. ó ní bí n tó le bó ti rọ̀ lẹ́ẹ̀kan náà ìbẹ̀rù ọlọ́run kó sọ́kàn o. ìlànàdínà àmàlù òun wá sọ ọ́n padà. wà mí lò sọ́ọ̀lẹ̀ hàtì. òun wá fún un lówó. watawasaw bil haqqi. òun tún dọ́bù owó náà. watawasaw bis sabr. ó ládùúgbò kan lóbi obìnrin òun náà wá sí fún un. àdúrà wo ló ṣe fún un. olóòtú l'opportunity kan wọlé ọ̀ wá wọlé mọ́ ọ bẹ̀rù ọlọ́run. ìlànàdínà mo wá àmàlù. fásitì tó rẹ̀ mí lẹ́kùn yìí mo fi bẹ ọlọ́run fún ọ wípé iná ayé àti iná àríkè àwọn ò ní jó ọmọ. ìlànàdínà àmàlù wà mí lò sọ́ọ̀lẹ̀ hàtì. ẹ wọ ọlọ́run. watawasaw bil haqqi. ṣé wàá máa yẹ àwọn olóbìnrin tó ti fowó ọwọ́ rẹ̀ gbà torí pé wọ́n tálíkà àwọn olówó sórí pé ní ẹnu ìfòró wà. ìlànàdínà àmàlù wà mí lò sọ́ọ̀lẹ̀ hàtì. appointment ló fi tan obìnrin mi ó sì fẹ̀yìn rẹ̀ kanlẹ̀ ó sì mọ̀ pé obìnrin inú ilé ẹnìkan ní. ìlànàdínà àmàlù lórí empower sórí pé nínú ẹni òfòró wà. ìlànàdínà àmàlù àfi kò túbọ̀ lónìí. lò sọ́ọ̀lẹ̀ hàtì. ẹlòmíì tẹ bá rí tí ń rẹ́ni níta gbangba ó ṣẹ̀ṣẹ̀ mú ẹ̀jẹ̀ tán nù lẹ́ni.
الذين آمنوا àwọn mẹjẹmẹjẹ àwọn gẹrígẹrí wọn wá pọ̀ láyé wọn gbà pọlọ ní sèǹkan náà Al-Qur'ani wọn. إلا الذين آمنوا وعملوا الصالحات gbogbo ẹni tí pààyàn lẹ́kún ní kọ̀kọ̀ òun náà sun ẹkún ta gbangba tẹbítẹbí rẹ̀. إلا الذين آمنوا وعملوا الصالحات. Ìlọrin ò lè bàjẹ́ ẹni tí ń bá ń bẹ̀ tí ń bà lọ́rin jẹ́ lòfó máa ṣe tìrantìran. إلا الذين آمنوا wọ́n ní ṣe ha. وعملوا الصالحات àwọn kan ṣe ha ń bẹ̀ wọ́n. وتواصوا بالحق وتواصوا بالصبر. ṣe ha mi ni ó lè ṣe lẹ́ẹ̀mẹ́ta kẹ́rì. إن الذين آمنوا وعملوا الصالحات بلاد العلم والتقوى Ìlọrin جميع الأمن في بلد Ìlọrin. جميع الأمن في بلد Ìlọrin. ìlú àfáà límì níjẹ̀rin níjẹ̀ta lánàá Al-Qur'ani ni wọ́n fi mọ̀. Biladul ilmi wattaqwa Ìlọrin. gbogbo àwọn alájì Tajudeen yìí àwọn alájì Ayílára yìí gbogbo yín ẹ wo bójú yín ti tutù dáadáa tọ́ba yìí pé ìpòkulò lẹ́ ń lò ní yóò hàn lójú yín. Biladul ilmi wattaqwa Ìlọrin. tẹ́ ẹ bá sì rán àfáà náà tí ń lòlòkulò ẹ̀rí yóò máa ṣe hànàhànà ní. Biladul yóò jọ kókò kí ló mú wọn àfáà tó ń fagbó ìwà àfáà ọlọ́tí onígbó oníburúkutu oníkúndùkúndù gbogbo ẹ̀ wá pọ̀ nílùú yìí ká máa bá yí àwọn ẹlẹ́ni ẹlẹ́ni jẹ àwọn wà táàfin ní dọ̀là táàfin ní sẹ́kù lọ́la. Biladul ilmi wattaqwa Ìlọrin. Jami'ul amuni. àwọn èèyàn máa wá pé àwọn alájì Tajudeen Ibrahim Eleku tábà ti rí kinní kan tó sẹ́yìn tó jẹ́ lórin inú àwọn alájì ọmọ wa bàjẹ́. Jami'ul amuni. alájì pè mí ń jọ́ kan fún kankan wọ́n ní àwọn kan pè pé àáfàá yín ẹ dákun kọ́ máa lọ ganu sí àwọn afọ́tò òun lè sì lẹ́sẹ̀ pé àáfàá tiwọn yìí ṣe ganuganu kí ni ń jẹ́ ganu kò sí ganu kò sí nẹnu bẹ́ẹ̀ yẹn bá ganu sí wọ́n gbà lẹ́nu. Biladul ilmi wattaqwa Ìlọrin. oògùn kọ́ kìí ṣe gbẹ́kúdé kan kìí ṣe nǹkan kan là ń fún yín lè fi fẹ́ràn wa ìmọ̀ lè chẹ́rìsì lára wa lè fi fẹ́ràn wa. Biladul ilmi wattaqwa Ìlọrin. bí mo ti súnmọ́ yín tó mo fún yín ní kíní kan rí ìtì ẹ̀ mọ́ tí ń tiẹ̀ fún yín gan. èmi gan tọ́lọ́hún sọ̀rọ̀ mi bí ti ń ṣe yìí gan tí ìmọ̀ bí ti ń ṣe tí wà ní kíní kan ni mo lò tó fi rí báyìí. ọba lọ lò nǹkan kan ọkàn ya wèrè ni. Biladul ilmi wattaqwa Ìlọrin. tó o bá fẹ́ sí nínú ẹni òfò tọ́lọ́hún wí inú Ramadan láwa yìí ká tó kó mbẹ́ bẹ́ẹ̀ ọlọ́run Kristi fáárù ọ̀pọ̀ mbẹ́ ká máa panilẹ́kún jayé ká máa ṣàbùrú ní kọ̀rọ̀ káyọ̀ sì má dání mọ̀ pálábùrú ni ọ́ ayé ní ọ̀dọ́ ọmọ ọ̀rọ̀ bá padà yá àwọn ará ayé tàná tọ̀la wọ́n padà dá ọmọ pé lórí ibú ni ọ́. Jami'ul ọlọ́wọ́ náà bẹ́ẹ̀ oúnjẹ èèyàn kan la sọ pé ó fẹ́ gbé nìkan ṣàgbákò yìí ẹ wá wo adúrú ẹnu tálájì Tájù ń bọ̀. Allahu akbar. láì gbàsọ lára èdè kankan. Allah. láì débẹ̀ òní ọlọ́run tiẹ̀ ni wọ́n mo tiẹ̀ jẹ́rìí wọn bí èèyàn o mo mọ àwọn ọ̀rẹ́ wọn tó ṣe pé tọ̀ àmọ́ àwọn òní ọlọ́run tó ẹni tí wọ́n ń tẹ fóònù. Karimun àwọn èsè gbogbo èèyàn o. Amirullahi law kana jahilan. Alhaji wa Túndé Yusuf. Bakhilu Dr. Túnjí. lọ́yà. Yusuf wọ́n èèyàn wa wọ́n ti kí wọn lẹ́ẹ̀kan ní gbogbo wọn ni. mo kí ẹnjìníà wa náà. ọ̀rẹ́ Haji Ibrahim látàbújá. Karimun Abibu kana jahila. wọ́n lẹ́yìn
eléyìí ni láńlọ́ọ̀dù wa ní Mọ̀lété Màkìlú ní àti ìrìn wọn ní mọ́sálásí wa Àjìnlá ọ̀kadà àlèmá. ẹni tá a fà síbẹ̀ òun ni Àdúgbò ńlá. ó lè yí tá a fi ṣe yẹn wọn fa àwọn aláìtájú ni wọ́n dá owó wọn fa. Kẹ̀rímù ní àbíbò láàyè láwọn Tálíbà náà ti wọlé ìlú ní àdùn. Tálíbà yìí lórí Láàyè láwọn bàbá wa Sẹ̀bùtì náà ti wọlé. láàyè láwọn kàná àlìmọ́. ẹ sáà máa pe gbogbo ẹ̀ síbi létí. Kẹ̀rímù ní àbíbò láàyè láwọn kàná jáyè láwọn. ẹ dákun torí tànàbí Muhammad Bàfínú. èyí tálájì wa ṣe aláìtájú ṣe lọ́dún yìí ọlọ́mọ ṣe láṣẹmọ fún wọn. bàbá wa Jánẹ́sì ó wa ṣàdúrà ẹ dákun gbogbo wa ká tẹ́wọ́ kọ́lọ̀ wọn náà bọ́lọ̀ ti fi yín dùn wá nínú nílọrin àti gbogbo èyí tẹ́ ẹ rí bẹ́ẹ̀ nílọrin ní àyín ọlọ́mọ fi yín pa wá lẹ́kún. Àmín ya Allah. gbogbo yín tẹ́ ẹ jẹ́ ògo wa tẹ́ ẹ jẹ́ ọ̀ṣọ́ wa báwa náà ti ń jógo yín tá ń jọ́ṣọ́ yín tá ń gbé lìwáhù ṣé wàá lé mi káàkiri gbogbo ẹni ó bá ní kí iṣẹ́ àfáàlì mi ó bàjẹ́ iṣẹ́ ilé wọn máa bàjẹ́ ní tàbí àwọn ọlọ́wọ́. Àmín ya Allah. subhana rabbika rabbil izzati amma yasifuna wa salamun alal Mursalina. owó arúgbó Walhamdulillah. Ajijaji. sára ṣẹkẹṣẹ ṣe jáde alájà ilé wáyà tó wọn wáyà ní sápò wáyà yìí náà pọ̀ lọ. Alhaji wa Tajudeen Ibrahim afẹ́ wa gba owó ẹkú